Ọ̀yọ́ is commonly known as the Yoruba kingdom and embraces the towns of Ọ̀yọ́, Awẹ́, Akínmọ̀rin, Ìlọ́rà, Ìsẹ́yìn, Pápá, Tèdè, also Saba country. Kí ló dé tí wọ́n sọ nínú lẹ́tà tá a kà yìí? Kí wọ́n dákọ̀ Ifẹ̀, kí wọ́n dákọ̀ Àwùjalẹ̀, kí wọ́n dákọ̀ Èkìtì, kí wọ́n dákọ̀ Ọ̀yọ́, kí wọ́n dákọ̀ Oǹdó, kí wọ́n dákọ̀ Ọ̀ṣun. Direct influence of the Balogun and authorities of Ibadan. Balogun àti Ìbàdàn, Balogun Ìbàdàn àti àwọn authorities, àwọn òyìnbó tó wà ní Ìbàdàn gbà náà. Influence wọn ni lẹ́tà yìí fi jáde. Tí Balógun Ìbàdàn jọ náà ò bá, táwọn Balógun Ìbàdàn tí wọn ò bá fọwọ́ sí treaty, wọn ò lè sáyẹn. Ọ̀yọ́ tẹ́ ẹ wà yẹn o, Ọ̀yọ́ yẹn o, òun ni olórí fún gbogbo ìlú tó wà ní agbègbè rẹ̀. That is the summary. Gbogbo ìlú tó wà ní agbègbè Ọ̀yọ́ o, tó wà ní agbègbè Ọ̀yọ́, òun ni wọ́n ń pè ní Yorùbá pé nígbà náà pé Aláàfin jẹ́ olórí fún gbogbo wọn. Ṣùgbọ́n Olódùmarè mo ṣèbá gbogbo àjòjì lọ. Mo kí gbogbo ẹ̀yọ́ máa káàárọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn odi gbogbo bí tẹ́tí láǹfààní láti máa gbọ́ mi. Mo kí wa ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rọ̀ ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́. Mo fẹ́ kájọ wo ọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ tó tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ pẹ̀lú ọba bìrìtìkó àti bàbá wa kábíyèsí Ọ̀ọ̀nìfẹ̀. Lẹ́tà tí wọ́n ń pariwo wọ́n sign treaty táwọn bìrìtìkó wọn gangan fún wọn, tí wọ́n ń pariwo wọ́n sign treaty bìrìtìkó ló sọ pé òun ló ń ju gbogbo ọba aládé lọ, òun ló lórí gbogbo ọba Yorùbá pátápátá. Ẹ wo lẹ́tà tẹ̀ ń wò lójú wọn máwòrán yìí, òun ni mo fẹ́ kájọ wò. Àmọ́ ibi tó ṣẹ́ni ibi tó bá mí bẹ̀ nínú lẹ́tà yìí, òun náà ní paragraph láti bẹ́ẹ̀ kí ní paragraph 3, 4 and 5. Paragraph mẹ́ta tó gbẹ̀yìn yẹn, òun ni mo fẹ́ kájọ wò. Ẹ̀gbọ́n tí lẹ́tà yìí sọ kí wọ́n á sọ̀rọ̀ lórí ẹ̀, màá kà á ní English, màá wá ṣàlàyé màá yànnà ní ẹ̀. Kẹ́ ẹ lè mọ̀ wípé àwọn bìrìtìkó tó ń sọ yẹn gan ni àwọn bìrìtìkó wọ̀nyí, àwọn gan mọ òfin, àwọn gan wọ́n mọ level wọ́n mọ ibi tí ọjà wọn tó, wọ́n mọ̀ pé Ọọ̀ni Ifẹ̀, wọ́n mọ̀ pé àwọn ò gbọ́dọ̀ gbéná wojú Ọọ̀ni, wọn ò lè gbéná wojú Àwùjalẹ̀, wọn ò lè gbéná wojú àwọn kan wà dé pé wọn ò lè try. Àmọ́ torí pé wọ́n ń benefit látọ̀dọ̀ àwọn Aláàfin Ọ̀yọ́ ńgbà náà, torí pé wọ́n ń tà wọ́n lẹ́rú, wọ́n ṣe gbogbo wọ́n ń benefit, òun ló jẹ́ kí wọ́n mọ owó bí wọ́n ṣe fẹ́, ló jẹ́ kí wọ́n fún ní authority pé òun ni ọba gbogbo agbègbè Ọ̀yọ́, gbogbo agbègbè ẹgbọ́n mi sọ gbogbo agbègbè Ọ̀yọ́, not the whole of the Yorubas. Kí ni àmọ́ tán wá a sì sọ fúnra wa, ẹja kàlẹ́tà yìí, ẹja kàlẹ́tà yìí lẹ́yìn tẹ́lá ń sọ̀rọ̀ ẹja kà. Ẹgbọ́n tí lẹ́tà yìí sọ ó ní paragraph 1, ó ní it is hereby agreed that no coercion of territory and no other territory of agreement shall be made by my other than the one I have now made, without the full understanding and consent of the governor for the times being of the said colony of Lagos. Lẹ́tà yìí tí wọ́n ní wọ́n sign territory yẹn, lẹ́tà 23 July 1888 onímọ̀ọ́ká yìí, òun náà lẹ́yìn olùdùnmọ́ àwòrán yìí. Ó wá ní lẹ́yìn lẹ́tà ilé ìta ṣe territory tá à ń sọ yìí o, treaty tá ẹ̀ sign yìí o, irú treaty tẹ́ sign kò sẹ́lòmíì tó lè kọ lẹ́tà mímọ̀ yàtọ̀ sílẹ̀ tí mo eléyìí tí òun kọ yìí kìkìníkà ẹ wàá mọ̀ gbọ́. Ó ní to this treaty the following certificate was added by the accredited messengers from the Ibadan authorities. Àwọn authority tó wà ń Ìbàdàn pé àwọn ni wọ́n ti ṣe ni wọ́n accredit lẹ́tà yìí tí tóun fẹ́ fún Aláàfin Ọ̀yọ́ yìí o, táwọn fẹ́ fún wọn yìí. Now ẹ mọ̀ gbọ́n tó sọ nínú treaty ó ní Ọ̀yọ́ is commonly known as the Yoruba kingdom and embraces the towns of Ọ̀yọ́, Awẹ́, Akínmọ̀rin, Ìlọ́rà,
Ìsẹ́yìn, Papa, Tede, also Saba country. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí. Ọ̀yọ́ is commonly known as the Yoruba Kingdom and embraces the towns of Ọ̀yọ́, Awẹ́, Akínmọ̀rin, Ìlọ́ra, Ìsẹ́yìn, Pápá, Tede, also Saba country. Ó wàá sọ eléyìí gẹ́gẹ́gẹ́gẹ́ òní wọ́n tún fẹ́ kẹ́ gbọ́dọ̀ dán. We hereby further certify that the towns named in the margins are under the direct influence of the Balogun and authorities of Ibadan. We hereby further certify that the towns named in the margins are under the direct influence. Torí ẹ̀rù pé ẹ mọ̀ tán ni o, ẹ̀rù pé ẹ mọ̀ tán, ẹ̀rù pé ẹ mọ ọ̀rọ̀ sọ, ẹ̀rù pé ẹ̀yin lẹ́ni kíní kàbí. Direct influence of the Balogun and authorities of Ibadan. Balogun àti ọ̀tọ̀ àti Ìbàdàn, Balogun Ìbàdàn àti àwọn authorities, àwọn òyìnbó tó wà ní Ìbàdàn gbà náà. Influence wọn ni lẹ́tà ìfijáde. Tí Balógun Ìbàdàn jọ́nà náà ò bá táwọn Balógun Ìbàdàn tí wọn ò bá fọwọ́ sí tírítírì wọn ò lè sáyẹn, wọn ò lè sọ̀rọ̀ lórí ẹ̀. Balógun Ìbàdàn àwọn balójú ogun àwọn ni wọ́n sáyẹn ọ̀rọ̀ yìí. Ní táwọn Ìbàdàn fi ń sọ̀rọ̀ ní ẹgbẹ́ Ọ̀yọ́ ẹgbẹ́ Ìbàdàn àwọn authorities of Ibadan, and that the above enumerated towns are country of Sabia with their territories. Also, the towns detailed in the margin represent now Oyo proper, now Yoruba proper. Gbogbo àwọn táwọn tí wọ́n dákọ sókè yẹn, gbogbo àwọn ìlú tán dákọ, Awẹ́ ni, Akínmọ̀rin ni, Ìsẹ́yìn ni, Ìlọ́ra ni, nǹkan kan, gbogbo wọn pátápátá o, wọ́n wà ní under Ọ̀yọ́, àwọn ni wọ́n ń pè ní Yorùbá ní tí wọ́n sign treaty gbaná pé àwọn yẹn ni wọ́n ń pè ní Yorùbá. Okay, Yorùbá proper, of which the capital is Ọ̀yọ́. Nígbà tí wọ́n sọ pé wọ́n fẹ́ create country, fàpẹẹrẹ táwa create country táwa fi ibìkan táwa ní ibi ní capital country bí Àbújá sí ń jẹ́ capital Nàìjíríà, tí Ìbàdàn ń jẹ́ capital Ọ̀yọ́ state, wọ́n wá ní Ọ̀yọ́ is the capital. Yẹn ni pé capital àwọn ìlú tá a dárúkọ yẹn, gbogbo àwọn ìlú tí wọ́n dárúkọ gbà yẹn, tí wọ́n dárúkọ tó wà lọ́dọ̀ yẹn, capital wọn under the capital is Ọ̀yọ́, with Adeyemi as the acknowledged Aláàfin of king over the whole. Ibi tí mò ń lọ gangan nìyẹn. Ẹ wo lẹ́tà yẹn wo treasury, wọ́n máa gbé àfọ̀ ọ̀rọ̀ jáde, wọn ò ní gbé the full ọ̀rọ̀ jáde. Ẹ wo treasury tí wọ́n sign yìí, tí wọ́n ti onibiritiko láti ti sọ wípé òun ni àwọn kíní tí kókó àwọn biritiko ni wọ́n fún òun ní agbára wípé òun ni olórí gbogbo ọba Yorùbá, òun ni olórí gbogbo ọba Yorùbá. Wọ́n fẹ́ fi èrú, wọ́n fẹ́ fi gbàbùkún. Treaty tí wọ́n sign, òfin tó wà níbi treaty wọn ní àkàjáde yìí. Treaty yẹn jẹ́ kó yé wa wípé Ìsẹ́yìn, Akínmọ̀rin, Ìlọ́ra, nǹkan kan, gbogbo àwọn ìlú kéréje àtàwọn ìlú tó tóbi díẹ̀díẹ̀ tó wà ní under Ọ̀yọ́ town nígbà náà, tó wà ní under Ọ̀yọ́ nígbà náà, gbogbo àwọn ìlú yẹn òun ni wọ́n fi Adéyẹmí jẹ ọba lé lórí, jẹ gàba lé lórí pé òun ló lórí gbogbo wọn. Tẹ́lẹ̀ ṣé Ìsẹ́yìn ni ò bá wá jẹ olórí lórí Ọ̀yọ́ ni? Ṣé Ìlọ́ra ni ò bá wá jẹ olórí lórí Ọ̀yọ́ ni? Àbí Akínmọ̀rin ni ò bá jẹ gàba ni ò bá jẹ olórí lórí Ọ̀yọ́? Ó dàbí ká máa sọ wípé Ọ̀ṣun state, ká máa sọ Ifẹ̀, ká dákọ Òṣogbo, ká dákọ Ìdó Ọ̀ṣun, ká dákọ Ẹdẹ, ká dákọ Ìkìrun,
ká dákọ̀ ìlà kí wọ́n wá ṣe gẹ̀zẹ́ẹ̀tì kan ní tó Ifẹ̀ òun ló lórí gbogbo Ọ̀ṣun. Kò sí àríyànjiyàn pé Ifẹ̀ òun ni olórí ní gbogbo Ọ̀ṣun. Òṣogbo jẹ́ capital àmọ́ Ifẹ̀ òun ni orírun gbogbo wa. Ifẹ̀ ni gíní bẹ́ẹ̀ni source. Òun ni wọ́n sọ fún wọn gbà náà pé Ọ̀yọ́ tẹ́ ẹ wà yẹn o òun Ọ̀yọ́ yẹn o òun ni olórí fún gbogbo ìlú tó wà ní agbègbè rẹ̀. That is the summary. Gbogbo ìlú tó wà ní agbègbè Ọ̀yọ́ o tó wà ní agbègbè Ọ̀yọ́ òun ni wọ́n ń pè ní Yorùbá pé nígbà náà pé Aláàfin jẹ́ olórí fún gbogbo wọn. Kí ló dé tí wọn ò sọ nínú lẹ́tà tá a kà yìí kí wọ́n dákọ̀ Ifẹ̀, kí wọ́n dákọ̀ Àwùjalẹ̀, kí wọ́n dákọ̀ Èkìtì, kí wọ́n dákọ̀ Ọ̀yọ́, kí wọ́n dákọ̀ Oǹdó, kí wọ́n dákọ̀ Ọ̀ṣun, nígbà tí o ti sí Ọ̀ṣun gbà náà ọ̀kọ́ndà Ọ̀yọ́ ní gbogbo gbogbo wa. Kí ló dé tí wọ́n máa dákọ̀ àwọn ìlú yẹn nínú treaty tí wọ́n náà wọ́n sáyìn onibiritiko of Biriticoland? Tẹ́ ẹ bá rò pé ẹ mọ ìtàn, tẹ́ ẹ rò pé ẹ mọ èrú bí gbàbùkún ẹ ṣe fẹ́ bí wọ́n ṣe fi èrú gbàbùkún láyé nígbà wọn, kò ṣeé ṣe mọ́, ojú ti là. We are now in the era of knowledge. Kì í ṣe ìgbà táwọn bàbá yẹn ò gbé èbò, àwa gbé èbò á sì tú fún yín tẹ́ ẹ bá gbé èbò. Tẹ́ ẹ bá gbọ́ èbò, àwa gbọ́ èbò á sì tú èbò fún yín. Èbò tẹ́ ẹ gbọ́ yẹn là ń tú jáde ní ìsìn là ń tú fún yín. Kí ló dé tí treaty tẹ ni wọ́n sàn tán fi pè yín ní olórí gbogbo ọba Yorùbá? Kí ló dé tí wọn ò dákọ̀ Ifẹ̀ nínú treaty yìí? Kí ló dé tí wọn ò dákọ̀ Ẹ̀gbá? Kí ló dé tí wọn ò dákọ̀ Àwùjalẹ̀, Ìjẹ̀bú? Kí ló dé tí wọn ò dákọ̀ Èkó? Kí ló dé tí wọn ò dákọ̀ Ìbàdàn gangan? Ìbàdàn tí lẹ́tà yẹn ti jáde, torí pé Ìbàdàn ni lẹ́tà yẹn ti jáde. Ìbàdàn tí lẹ́tà yẹn ti wá jáde, kí ló dé tí wọn ò dákọ̀ Ìbàdàn nínú lẹ́tà yìí wípé ẹ jẹ gàba lé lórí? Kí ló dé tí wọn ò dákọ̀ Èkìtì, àwọn gómìnà ń kó? Kí ló dé tí wọn ò dákọ̀ àwọn ìlú tó wà lóǹdó? Kí ló dé tí wọn ò dákọ̀ àwọn ìlú tó wà lẹ́kìtì? Kí ló dé tí wọn ò dákọ̀ àwọn ìlú tó wà lọ́ṣun? Kí ló dé tí wọn ò dákọ̀ Láràngún? Kí ló dé tí wọn ò dákọ̀ Kírun? Kí ló dé tí wọn ò dákọ̀ Ìdú Ọ̀ṣun? Àbí Ìdú Ọ̀ṣun tí mo exist ní gbogbo ìgbà náà? Kí ló dé tí wọn ò dákọ̀ Ìdú Ọ̀ṣun? Kí ló dé tí wọn ò dákọ̀ gbogbo àwọn ìlú tá a dákọ̀ yìí nínú treaty tí wọ́n sign? Àwọn ìlú tó wà London yẹn, àwọn ìlú kéréje kéréje, àwọn ìlú tẹ́ ìjọba lé lórí, tẹ́ ẹ jẹ gàba lé lórí, òun náà ni wọ́n dákọ̀ náà. Àbí ṣebí treaty tó ń gbé tẹ́ fi ṣe báyìí náà ni? Treaty tẹ́ sign tẹ́ fi ṣe báyìí kí wọ́n lẹ́yìn lórí gbogbo wa Yorùbá. Ṣebí treaty la kà jáde. Ẹni tí ó bá fẹ́ jogún kógún yóò ka ìtàn kítàn. Wọ́n lọ́rọ̀ òkèrè bí òlé kan yóò dín kan ó ní òun la kà jáde. Ó yẹ wá sọ fún wa bí agbára yín ṣe wá ká gbogbo ìran ọmọ aládé, gbogbo ìran Yorùbá. Ìtọ́ tí a ti adopt, bóyá kí n clarify ẹ̀ kó yé wa dáadáa. Nínú lẹ́tà tí wọ́n náà kà yìí, wọ́n ní gbogbo ìlú tán dárúkọ yẹn, gbogbo àwọn ìlú tó wà lọ́ndà Ọ̀yọ́ town, kì í ṣe Ọ̀yọ́ state o, kì í ṣe Ọ̀yọ́ state o, Ọ̀yọ́ town, torí kò tí ì mọ jẹ́ state nígbà náà, Ọ̀yọ́ town. Gbogbo ìlú tó wà ní ọ̀ndà Ọ̀yọ́ town yẹn pátápátá tí ẹ jẹ gàba lé lórí yẹn, wọ́n ń pè ní Yorùbá ni wọ́n kọ ló wà ní lẹ́tà yìí. Àwọn ìlú yẹn wọ́n categorize wọn as ìlú Yorùbá nígbà náà. Lẹ́yìn ìgbà tí ó wá di pé ogun lọ, wọn ò kó àwọn èèyàn táwọn èèyàn wa lẹ́rú mọ́, wọ́n stop ogun yìí ti 29 treaty wọ́n stop ogun yìí tó di pé agbòmìnira 1960 tí Nàìjíríà gbòmìnira, tó di pé wọ́n create state and capitals. Wọ́n wá create state. Nígbà náà wọ́n create Ọ̀yọ́ state. Kí nìdí tán fi lo Ọ̀yọ́? Ni pé wọ́n fi compensate ogun tí àwọn Bìrìtìkó, wọ́n fi compensate ogun tí Ọ̀yọ́ jà fún wọn pẹ̀lú pé wọ́n kó àwọn èèyàn wọn lẹ́rú fún wọn. Wọ́n wá pè ní Ọ̀yọ́ state. Ìgbà tí wọ́n pè ní Ọ̀yọ́ state,
kí ló dé tí wọn ò fi Ọ̀yọ́ town tó bá yẹ pé lóòótọ́ Ọ̀yọ́ town òun ló lórí gbogbo ìran ọmọ Yorùbá òun ni olórí gbogbo ìran Oòduà kí ló dé tí wọn ò fi Ọ̀yọ́ town kí wọ́n wá fi ṣe capital Ọ̀yọ́ state nígbà tí wọ́n create Ọ̀yọ́ state tó fi jẹ́ pé Ìbàdàn ni wọ́n á fi ṣe capital Ọ̀yọ́ state ìdí tó fi jẹ́ pé Ìbàdàn ni wọ́n fi ṣe capital Ọ̀yọ́ state ni pé Ìbàdàn ni òfin ti ń jáde lọ sí gbogbo lọ sọ́yọ́ Ọ̀yọ́ ò lè gbégbèsè Ọ̀yọ́ wọn ò lè gbégbèsè láì gbàṣẹ nìbàdàn treaty tí wọ́n sign wọn ò lè sign yẹ láì sí ọwọ́ Balógun Ìbàdàn bẹ́ẹ̀ láì sí ọwọ́ Ìbàdàn bẹ́ẹ̀ wọn ò lè sign yẹ ẹ wá sọ bí tẹ́tí lágbára jù Ìbàdàn lọ fún mi bẹ̀rẹ̀ ta sí gbogbo ìran Yorùbá. ìgbà tó create Ọ̀yọ́ state tí Ìbàdàn jẹ́ capital tí wọ́n create wọ́n fẹ́ dá sí mẹ́ta wọ́n dá Nàìjíríà sí mẹ́ta nígbà tí Nàìjíríà gbòmìnira wọ́n fẹ́ kó àwọn òyìnbó yìí àwọn òyìnbó yìí máa ṣàbùrù fún wa gan o àwọn bìrìtìkó yìí bàbá oníbìrìtìkó of bìrìtìkó land àwọn oníbìrìtìkó wọ́n ṣàìdá fún wa gan o wọ́n wá kó gbogbo ìran wọ́n kó gbogbo ọmọ Nàìjíríà pátápátá wọ́n kó wa papọ̀ wọ́n wá kó wa papọ̀ sójú kan wọ́n wá sọ wá Nàìjíríà wọ́n wá fẹ́ pín wa sọ́nà mẹ́ta torí pé ó ti tóbi ju tẹ́ ẹ lè pè ó tóbi ju ìtẹ̀kàn lè pè lẹ́yọ̀kan péré lọ torí pé èdè ṣọ̀tọ̀ọ̀tọ̀ ìṣesí ṣọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n wá fẹ́ kó gbogbo wa pọ̀ wọ́n wá kó gbogbo wa pọ̀ sójú kan wọ́n wá pè wá ní Nàìjíríà wọ́n pè wá Nàìjíríà wọ́n wá fẹ́ dá wa sọ́nà mẹ́ta wọ́n dá Ìgbò sọ́nà Ìgbò wọ́n dá Haúsá sọ́nà Haúsá wọ́n wá dá àwa ìran Oòduà náà sí ojú kan wọ́n wá wò pé orúkọ wo ni gbogbo ìran ọmọ Oòduà pátápátá ò mọ̀ jẹ́ everybody wá nígbà tí wọ́n lọ wọ́n bọ̀ àwọn òyìnbó àwọn bìrìtìkó wọ́n ṣàìdá fún wa gan o àwọn yẹn wá ní ọba tí wà ńlẹ̀ Yorùbá ló fara fẹ́ mọ òfin tí wọ́n náà fẹ́ mọ wá mọ̀ fi gbogbo òfin tiwa ìtàn tí wọ́n náà fẹ́ mọ̀ fi build ìtàn tiwa wọ́n kó gbogbo àpọ̀ gẹ́gẹ́ bí Yorùbá nígbà náà adopt the word Yorùbá gbogbo àwọn adopt ẹ̀ torí pé èdè tá à ń sọ yìí àwọn kọ́ mọ̀ sọ kátàkárà ní èdè Yorùbá èdè tá à ń sọ èdè Ọ̀yọ́ ni kì í ṣe èdè Ọ̀yọ́ èdè tá à ń sọ yìí Yorùbá tá à ń sọ lẹ́nu Ifẹ̀ náà ni gbogbo ẹ̀ ti generate wa tó bá ní bàbá Ìbà ni wọ́n ń pè ní bàbá so tó bá ní Balógun bàbá lójú ogun Ìbà lójú ogun Ìbà lójú ogun bàbá lójú ogun so tó bá ní bàbá Ìbà so arabo ni Ọ̀yọ́ ti mú èdè wọn tó bá sọ pé Yorùbá yẹn ibo ni ọ̀dọ̀ kí ni ń jẹ́ Ọ̀yọ́ ibo gan ni ń jẹ́ Ọ̀yọ́ nígbà tí Ifẹ̀ ti yẹn exist ta ló mọ Ọ̀yọ́ nígbà tí Ifẹ̀ ti yẹn exist ẹ wá dé tẹ fẹ́ mọ̀ sọ kàtàkàtà ìgbà tó ti adopt gbogbo àpapọ̀ as one Yorùbá àtọmọ Ìgbómìnà àti ọmọ Oǹdó àti Àkúrẹ́ àti kìnìkan àtòṣogbo àti Ìdó àti Gbá àti kíní tí wọ́n ti kó gbogbo àpọ̀ as one gẹ́gẹ́ bí Yorùbá àtijọ́ náà òun ni Ọọ̀ni ti di olórí gbogbo ọmọ Yorùbá pátápátá ìjọ náà ni òfin tí àwọn treaty tẹ́lẹ̀ sign gẹ́gẹ́ bí olórí Yorùbá agbègbè yín tí wọ́n sọ nínú lẹ́tà tàkà agbègbè yín Ìṣẹ́yìn nǹkan kan tẹ́ jẹ́ olórí lé lórí ìjọ náà ló ti di pé Ọọ̀ni ló lórí gbogbo ìran ọmọ aládé pátápátá tá a bá adopt Yorùbá ẹ jẹ́ sọ àṣírí kan fún yín tá a bá adopt Yorùbá torí ẹ̀kan lànà ẹ̀kan sọ̀rọ̀ ẹ̀kan rò pé àwọn dìde àwọn tẹ́ ń sọ lẹ́ bá sọ̀rọ̀ tá a bá adopt Yorùbá as our official language ní kí láti pè ní ìran ọmọ aládé tí ìran ọmọ aládé ọmọ káàrọ̀ òjì Yorùbá adopt Yorùbá gbogbo adopt the word Yorùbá gẹ́gẹ́ bí ọ̀kan as a universal word as a universal language as a universal tribe tá a bá adopt Yorùbá gẹ́gẹ́ bí universal tribe gẹ́gẹ́ bí ẹyọ kan
pé gbogbo ìran Yorùbá ni wá ìran Yorùbá ni wá tá a bá adopt ẹ lè mọ pàtàn pé ẹ̀yin ló lórí ọba Yorùbá ẹ tẹ bá pàtàn pé ẹ̀yin ló lórí ọba Yorùbá ẹ pa lórí Ìṣẹ̀yìn ẹ pa lórí tẹ bá pàtàn yẹn ẹ pa lórí Ìṣẹ̀yìn ẹ pa lórí Akínmọ̀rin ẹ pa lórí Ìlọ́ra ẹ pa lórí àwọn ìlú tó wà lọ́ndà yẹn ẹ lè pa lórí Ifẹ̀ ẹ lè pa lórí Èkìtì ẹ lè pa lórí Oǹdó ẹ lè pa lórí Ọ̀ṣun láíláí tá a bá lọ adopt ẹni ṣùgbọ́n torí wípé òfin àti kí regional tí wọ́n pín western region northern region eastern region kìíní kan tí wọ́n pín sọ̀rọ̀ mẹ́ta pé àwọn western region yóò kọ́ wo láàmọ̀ pé wọ́n àwọn northern region wo ó kọ́ wo láàmọ̀ pé wọ́n àwọn eastern region ó kọ́ wo láàmọ̀ pé wọ́n tí wọn ò bá pín bẹ́ẹ̀ ni tí western region tó ń jẹ́ western region tó wáyé pé western region la ṣe ń jẹ́ ni wọn ò bí bàbá ńlá kú yín dáa kẹ́ ẹ mọ̀ sọ́n tẹ̀ ń sọ yìí àbẹ́ sọ pé ẹ̀yin ló lórí gbogbo western region ṣe lè sọ bẹ́ẹ̀ ẹ̀ ní ẹ̀yin ló lórí gbogbo western region ó yá ẹ̀yin ló lórí gbogbo western region pátápátá àwọn tó mòfin àwọn tó mọ ọ̀rọ̀ oníbìrìtìkọ́ of Briticoland ọmọ àtiro tó lọ ra bàtà ẹsẹ̀ sí méjì wálé wọn lọ́rọ̀ ló fẹ́ gbọ́ ẹ̀yin lẹ kọ lẹ́tà sí tàn ẹ̀yin lẹ kọ lẹ́tà sí gbogbo ìtàn sọ yìí ẹ jáwọ́ superiority tẹ̀ ń jà fún tẹ́ ẹ bá jáwọ́ superiority tẹ̀ ń jà fún àwa náà ò ní yé máa sọ̀rọ̀ o wọn lẹ́ni tó bẹ̀rẹ̀ báyìí tí ń wò di ẹni ẹlẹ́ni àwọn kan bẹ̀rẹ̀ báyìí wọ́n ń wò di tiẹ̀ náà ni. Ọọ̀ni Ifẹ̀ olórí ayé ni olórí aládé gbogbo òun ló lórí gbogbo tí ń jẹ́ ìran ọmọ aládé káàkiri gbogbo àgbáńlá ayé mi tó lè kàn wá. Ìdí èyí kábíyèsí oníbìrìtìkọ́ of Briticoland ẹ lọ jáwọ́ ẹ lọ sinmi wàhálà gbogbo ẹ̀yin ará Ọ̀yọ́ mo kí yín ẹ lọ sinmi wàhálà ẹ má pa ìtàn tí ò nítumọ̀ ẹ má da omi àlàáfíà ìran Yorùbá rú mọ́ ẹ má da omi àlàáfíà ìran ọmọ Yorùbá ìran ọmọ aládé ẹ má dàrú mọ́ ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn ní táwa ń jà fún nìyẹn ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn kí ìran Yorùbá ó lè ní ìlọsíwájú kí development ó lè wọlé ní tí bàbá wọ ní àjọjá ń jà fún nìyẹn káwa náà kí ni wọ́n lè dùn ẹ wo China lónìí náà kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ wo gbogbo àwọn ìlú tí wọ́n adopt their language tí wọ́n adopt àwọn development civilization àwọn babalá bàbá wọn ẹ wo bí wọ́n ṣe ń grow lónìí ẹ wo bí wọ́n ṣe ń develop ẹ̀ àgbàlẹ̀ yín wá ń jà fún èyí jù mí ò jù ọ́ ẹ̀jẹ̀ lọ́jà wẹ̀ ire o.